ẹ kú dédé àsìkò yìí ní gbogbo tọwọ́jà ìkànnì amóhùnmáwòrán DIGINAIJA TV ṣe bẹ́ẹ̀ tó dé ní gbogbo tẹ̀sí láǹfààní àti mọ̀ gbọ́ wa àti mọ̀ wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé láǹfààní àti mọ̀ jayín sí àti mọ̀ gbẹ̀yìn débẹ̀ àti mọ̀ fi tó yín létí àwọn tó ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yálà lábala òṣèlú ìròyìn amúlùdùn tàbí lábala eré ìdárayá ṣe ilé náà làwọn máa jayín sí lágboolé fújì. ǹjẹ́ ẹ ti gbọ́ tí Sandoka sọ lórí àwùjọwùjọ tó ń lọ lágboolé fújì irú èèyàn wo ni Alhaji Wasiu Ayinde olórin wo ló ṣe bẹ́ẹ̀ ló ń bẹnu àtẹ́lu Alhaji Wasiu Ayinde ta ni olórí lágboolé fújì gbogbo rẹ̀ náà láṣẹ bẹ́ẹ̀ la ọmọ ìjà yín sí lóòrọ̀ tòní ẹ̀bà mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. gbajúgbajà olórin fújì lówóró Sandoka ti ṣe àlàyé ọ̀rọ̀ kan tó ṣókùnkùn lágboolé fújì ní bó ti jẹ́ kó di mímọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó wáyé pẹ̀lú akọrin kan tó ní iléeṣẹ́ Àgbàlétò TV ó jẹ́ kó di mímọ̀ pé Alhaji Abbas Akande nìkan ni olórin fújì tó ṣe bẹ́ẹ̀ tó ń bẹnu àtẹ́lu Alhaji Wasiu Ayinde látàrí èmi òjò ìwọ ojú mi tó ń lọ lágboolé fújì lórí ọ̀rọ̀ wípé ta ló tẹ̀lé Barrister ta ló tẹ̀lé Kollington tó mú kí Abbas Akande jáde nígbà náà lọ nínú fọ́nrán kan tí àgbéjáde tó jẹ́ kó di mímọ̀ wípé Alhaji Wasiu Ayinde tó ní òun ni ọ̀gá lágboolé fújì ó ní ó jẹ́ ọ̀gá lórí iléeṣẹ́ ara rẹ̀ ní ohun tó ti ọ̀bá gbàgbé nígbà kan tẹ́lẹ̀ rí tí àti gbé fọ́nrán ọ̀hún jáde tó sì jẹ́ kó di mímọ̀ wípé pẹ̀lú ìbáṣepọ̀ tó dánmọ́ràn láàrin òun àti Obesere ó sì tún bu ẹnu àtẹ́lu Alhaji Wasiu Ayinde tó jẹ́ ẹ̀gbọ́n òun lẹ́yìn tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ wípé Abbas Akande Obesere ṣe ìlérí láti wá síbi ayẹyẹ àmì ẹ̀yẹ music ambassador tí àwọn gbà ọ́ ṣùgbọ́n tí wọ́n sì kọ̀ láti wá òun náà ló ṣokùnfà bí àwọn olólùfẹ́ Obesere sì jẹ́ kó di mímọ̀ wípé bóyá ìtara àìwá síbi ayẹyẹ ọ̀hún náà ló ṣokùnfà bí wọ́n ti ṣe jáde wá báyìí o láti wá máa jẹ́ kó di mímọ̀ wípé Abbas Akande nìkan ni olórin fújì tó ń bẹnu àtẹ́lu Alhaji Wasiu Ayinde wọ́n ní kì í ṣe títorí ọ̀rọ̀ ọ̀hún rárá wọn ni ọ̀rọ̀ ló ṣe bẹ́ẹ̀ lókàn tí àwọn fi jáde wá báyìí o láti wá jẹ́ kó di mímọ̀ wípé Obesere nìkan ni olórin fújì tó ń bẹnu àtẹ́lu Alhaji Wasiu Ayinde nítòsọ wọn ni ó ṣe ìlérí láti wá fi orin yẹ wọn sí láàkó ìgbà tí wọ́n ṣe ayẹyẹ àmì ẹ̀yẹ ọ̀hún lẹ́yìn tí ó sì kọ̀ láti wá tó jẹ́ wípé Alhaji Kollington Àyìnlá Bàrímádé ọba orin Saheed Òṣùpá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin fújì mìíràn ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n wá síbi ayẹyẹ àyẹ́sí ọjọ́ ọ̀hún. ó tẹ̀síwájú ní bó ti ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ìbéèrè wípé ṣe èmi òjò ìwọ òjò ní ìṣègùn olè kúrò lágboolé fújì ó jẹ́ kó di mímọ̀ wípé èmi òjò ìwọ òjò náà ti bẹ̀rẹ̀ láti gba ayé Barrister láàrin àwọn àti Alhaji Kollington títí dé orí àwọn gbajúgbajà olórin fújì méjì ní Akọ́rẹdé àti Alhaji Pasuma ó tẹ̀síwájú ó ní ẹgbẹ̀rin ọ̀tẹ̀ ní wípé ó sì ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ olórin fújì bákan náà ló jẹ́ wípé òun náà ló mú ọ̀pọ̀ lókìkí lágboolé fújì ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ìfàǹfà òun ò ní ọgbọ́n àti tajà ní. bẹ́ẹ̀ tí ọba gbàgbé wípé Bàrí Ṣókí ọkàn Barrister ti fi léde lóòótọ́ nígbà kan tẹ́lẹ̀ rí wípé ìjà orí afẹ́fẹ́ lásán ló wà láàrin Alhaji Barrister àti Kollington lẹ́yìn tí Barrister sì padà pé Kollington wípé kan fi òpin sí gbogbo àǹbúra ẹni ọ̀hún nítorí ayé ti gbọ́n ó tẹ̀síwájú ó ní tí wọn ò bá jáwọ́ láti máa bu ẹnu àtẹ́lu Alhaji Wasiu Ayinde ó ní awuyewuye kò ní tán lágboolé fújì bákan náà ló ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tó yẹ kí Alhaji Kollington ṣe kí awuyewuye tó wà láàrin àwọn àti Alhaji Wasiu Ayinde kó lè wá sí òpin. ó jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ àbòsí ni nǹkan tí àwọn ènìyàn sọ láàkó ìgbà náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé ó ṣe ṣe kí Alhaji Wasiu Ayinde yẹ̀yẹ́ Alhaji Kollington tí wọ́n bá lọ níwọ̀n ìgbà tó jẹ́ wípé wọ́n ti pè wọ́n tí wọ́n sì gbé aago ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí Alhaji Wasiu Ayinde bá ní àwọ̀ ló ṣe bẹ́ẹ̀ ló wá síbi ayẹyẹ òkú ìyá wọn tó túmọ̀ sí wípé tí Alhaji Kollington náà ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá wá ó ní ó fi ọ̀wọ̀ tiwọn náà fún wọn o. ó tẹ̀síwájú ó ní tó bá ní ohunkóhun tó ń bi Alhaji Kollington nínú ó ní kí wọ́n pe Alhaji Wasiu Ayinde kí wọ́n sọ fún un ṣùgbọ́n ó kù díẹ̀ káàtó fún wọn láti máa sọ àwáwí wípé àwọn pè ṣùgbọ́n kò gbé ìpè ó ní kò sẹ́ni tí ó ṣe o tí ò ní bínú nítorí pé wọ́n dúró sí wọn gẹ́gẹ́ bí ọmọ fún wọn náà lákò ìgbà tí ìyá wọn kú. ó jẹ́ kó di mímọ̀ wípé ẹnikẹ́ni tó bá fẹ́ bá Alhaji Wasiu Ayinde ṣe ó ní láti farabalẹ̀ mọ̀ irú ènìyàn tí wọ́n jẹ́ o nítorí mọ̀ wà fún níwọ̀n báyìí náà ló ṣe bẹ́ẹ̀ ló ń jẹ́ ọlọ́rẹ̀ẹ́jọ́ rẹ̀ ó tẹ̀síwájú ó ṣe àlàyé bó ṣe jẹ́ wípé aṣíwájú ni òun Jesse Adéwálé Àjùbà nítorí òun ṣáájú rẹ̀ gbé àwo orin jáde ó jẹ́ kó di mímọ̀ wípé kò lè sọ jáde wípé òun ju Sandoka lọ lágboolé fújì bákan náà ló sọ̀rọ̀ lórí ìrònú àti ohun tí àwọn ènìyàn ti ń sọ tí wọ́n ti ń gbé kiri nípa Alhaji Wasiu Ayinde wípé wọ́n ní ìgbéraga ní òdì rẹ̀ nìyí tí wọ́n fi gbà fún wọn lágboolé fújì ó ní kò sí onífújì kan tí kò gbà fún wọn àyàfi Alhaji Obesere Abbas Akande ó ní òun nìkan ni onífújì tó ṣe bẹ́ẹ̀ tó ń bẹnu àtẹ́lu Alhaji Wasiu Ayinde ó ní ojú ayé lásán ní gbogbo àwọn tó ti ń fi léde wípé wọ́n ní ìgbéraga ṣe òní
nítorí wọn ò lè sọ lójú wọn. tó àkàbà àwọn aṣíwájú lágbèlè fújì ní bó ṣe jẹ́ kó dé mímọ̀ wípé General Kollington ní àlàkòkò tabaníkà fi ipò àti ọjọ́ tí a bẹ̀rẹ̀ orin tabaníkà fi wò lágbèlè fújì ó ní kí wọ́n má gbé Alhaji Wasiu Ayinde lé Alhaji Kollington lórí ọtí Alhaji Wasiu Ayinde sì jẹ́ ẹlẹ́ẹ̀kejì tó sì fi mẹ̀rẹ́ngẹ̀ sí ẹlẹ́ẹ̀kẹta. ó sì sọ nípa orogún tí Obesere kò sí pẹ̀lú Rashidi Ayinde tó ṣokùnfà bí ó ti ṣe fi orin bù nígbà náà lọ́hùn-ún. báyìí náà ló fi gbogbo ọ̀rọ̀ ọ̀hún léde ṣùgbọ́n tí àwọn kan ti ń jẹ́ kó di níwọ̀n wípé kí ló dé tó jẹ́ ìsinsìnyí ló ṣẹ̀ṣẹ̀ jáde wá láti wá jẹ́ kó di níwọ̀n wípé Obesere bu ẹnu àtẹ́lu Alhaji Wasiu Ayinde tí àwọn olólùfẹ́ kan sì ti ń sọ pé onírẹ̀lẹ̀ ni Obesere wípé kì í ṣe onígbèrágà bíi Alhaji Wasiu Ayinde. àwọn kan sì tún ní alábòsí ní Sandoka pẹ̀lú gbogbo àwọn kan tó fi léde látàrí bó ti jẹ́ kó di níwọ̀n wípé ó yẹ kí Alhaji Kollington ti ń bẹ Alhaji Wasiu Ayinde. bákan náà àwọn kan sì tún jẹ́ kó di mímọ̀ wípé níwọ̀n ìgbà tí wọ́n ti pè wọ́n tí wọ́n gbé ìpè wọn ní General Kollington ò ní láti lọ ní tòótọ́ ṣùgbọ́n eléyìí ò bá wù tí ò bá tiẹ̀ jẹ́ ìyà tó bá kọ sẹ́yìn náà ẹ má gbàgbé láti bá fi èrò tí náà sọ sí abala àríwí sí ìyẹn comment section. bákan náà kẹwàá láìkẹ́ ti bá a ṣe torí ànímọ̀ rẹ̀ jù báyìí lọ ìkànnì DIGINAIJA TV àwàní ti ní tòótọ́ a tún mọ́ báyìí pàdé nígbà mi lọ́jọ́ mi lórí ìkànnì kan náà ẹ ṣé fún wíwà àti gbogbo tí ẹ̀ ń gbọ́ wa à ń dágbére báyìí fún yín pé ó dàbọ̀.